A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye, wàhálà àti ìdàrúdàpọ̀ tí ọ̀wọ́ngógó owó náírà ti dá sílẹ̀, gómìnà báǹkì àgbà Godwin Emefiele padà juwọ́ sílẹ̀ nígbà tí ó pàṣẹ fún àwọn ilé ìfowópamọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìdájọ́ ilé-ẹjọ́ gíga the Supreme Court. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ mẹ́wàá tí ilé-ẹjọ́ gíga ti pàṣẹ kí owó náírà àtijọ́ tí í ṣe 200, 500 àti ẹgbẹ̀rún náírà di níná papọ̀ pẹ̀lú owó tuntun títí di ọjọ́ 21 oṣù Kejìlá ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Báǹkì àgbà Central Bank of Nigeria ti sẹ́ àhesọ tí ó jáde wípé gómìnà wọn Godwin Emefiele ń wá ìṣubú ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu. Àhesọ yìí jẹ́ kó di mímọ̀ wípé Emefiele ń wá ìṣubú Bọ́lá Tinubu nítorí pé wọn kò fún ní àǹfààní láti kópa nínú ìdíje dupò ààrẹ lábẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ìdí nìyí tí ó fi kó owó tó tó 500 mílíọ̀nù (500 million) fún òdúnjẹ dupò gómìnà Èkó lábẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Rose Vivor fún ìpolongo ìbò gómìnà. Àhesọ náà ṣe àfikún wípé owó yìí jẹ́ ìpín Emefiele láti fi ṣẹ́gun agbára Tinubu nílùú Èkó. Agbẹnusọ fún CBN Issa Abdulmumin ṣàpèjúwe àtakò yìí gẹ́gẹ́ bí irọ́ àti ohun ìríra nítorí pé Emefiele àti Rose Vivor kò pàdé tàbí sọ̀rọ̀ rí, àti wípé Emefiele kò kópa nínú ẹgbẹ́ òṣèlú. Ẹnikẹ́ni tí ó bá ní ẹ̀rí kó mú jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Alága ètò ìdìbò akàwégboyè Mahmood Yakubu ti fi dá gbogbo ẹgbẹ́ òṣèlú tí ó fẹ́ yẹ ohun èlò níbi ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ wò yóò ní àǹfààní láti yẹ̀ wọ́n wò láìsí ìdáwọ́kọ́. Mahmood sọ eléyìí lánàá níbi ìgbàlejò àwọn agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú Labour Party àti òdúnjẹ dupò ààrẹ lábẹ́ òṣèlú náà ọ̀gbẹ́ni Peter Obi ní olú iléeṣẹ́ ètò ìdìbò tí ó wà ní Àbújá. Alága náà tẹ̀síwájú wípé àkàálẹ̀ orí ẹ̀rọ ìdìbò yóò jẹ́ títẹ̀ jáde kí òun sì bu ọwọ́ lù ú kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú tí ó bá fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọwọ́ ikọ̀ adarí ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti tó arábìnrin kan ọmọ ọdún 23, Ifeoma Osai, tí wọ́n ṣe àfisùn wípé ó pa bàbá onílé rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday Surulere Ọládélé tí í ṣe ẹni 50 ọdún. Àbúrò olóògbé Ọlálẹ́yẹ Táíwò ni ó ṣe àfisùn ẹ̀ṣẹ̀ náà ní ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Sango Ọ̀tà. Táíwò ṣàlàyé fún ọlọ́pàá wípé ẹ̀gbọ́n òun ní ìjà pẹ̀lú ayálégbé rẹ̀ lórí ọ̀rọ̀ owó iná nígbà tí ayálégbé ọ̀hún fa nǹkan ọmọkùnrin rẹ̀ tí ó sì wọ́ túrútú pẹ̀lú rẹ̀. Lójú ẹsẹ̀ ni bàbá onílé náà ṣubú lulẹ̀. Wọ́n gbé e dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn gbogbogbò tí ó wà ní Ọ̀tà kí ẹlẹ́mìí tó gbà á. Agbẹnusọ fún ọlọ́pàá Abímbọ́lá Oyèyẹmí ṣàlàyé wípé alákòóso àgọ́ ọlọ́pàá ẹ̀ka ti Ọ̀tà Saleh Dahiru pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin afẹ̀sùnkàn ọ̀hún lọ sí àgọ́ ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.